Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Wọ́n ní gist tèmi ni wọ́n ní Queen Temitope, Olori Temitope, wípé ó jáde ó sọ̀rọ̀ sí Mariam wípé ẹ̀san ni ó dé o. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. So allegedly nǹkan tá a gbọ́ ni o, èèyàn lé wọ́n ní pé gbogbo bí Dr. Lizzie ṣe dominate palace bẹ́ẹ̀ ló ń ṣe gbogbo àwọn renovation ló ń ṣe gbogbo palace kábíyèsí, ló ń ṣe curtain, ló ń ṣe chair, ló pa àwọn oní chair, ló ń order different chair, ló ń ṣe gbogbo ẹ̀ wípé palace kábíyèsí gbọ́dọ̀ great, pé àwọn olórí yìí inú wọn ò dùn sí gbogbo nǹkan tó ń ṣe. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Wọ́n ní Mariam, wọ́n ní òun àti Olori Temitope, wọ́n ní wọ́n wọ wòtòwòtò wípé Olori Temitope ní ìyà ẹ̀ṣẹ̀ Mariam ní Mariam ń jẹ wípé because òun ló fa gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí fún kábíyèsí, wípé Queen Naomi ti gbà nígbà yẹn láti wá sí palace. Ó ní Mariam ló fẹ́ǹsẹ̀ o, ni wọ́n sọ pé kò lè wá, wípé ká ní Queen Naomi wá ni wípé kábíyèsí ò bá tọ́jú àwọn olórí equally, wípé ṣùgbọ́n wípé ó make sure pé Queen Naomi ò padà wá sí palace yẹn, wípé so gbogbo ẹ̀ ó ń já bí ó ṣe já nísìn, pé bó ṣe rí, pé gbogbo ẹ̀ rí bó ṣe rí, wípé Elizabeth ní kábíyèsí ni wọ́n ní kó máa hand over everything in the palace. Wọ́n ní Elizabeth wá ti pe gbogbo àwọn maid palace o, wípé kán máa lọ, wípé ó ti lọ sí àwọn agency tó wà ní Ifẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n hire maid, wípé ó fẹ́ hire new maid wá sí inú palace. Wọ́n ní bí Mariam ṣe yarí nìyẹn, pé láyéláyé pé kí ló dé, wípé kò ní right láti ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn, wípé tí àwọn maid tó wà ní palace tí wọn bá lè fọ aṣọ mọ́ bó ṣe ń sọ pé wọ́n fọ towel mọ́, wọn faṣọ mọ́, wípé kí ló dé tí ò wá àwọn experts kò wá train wọn instead of replacing them, wípé kò lẹ́tọ̀ọ́ láti replace àwọn maid. Wọ́n ní bá ṣe gbọ́ allegedly, wọ́n ní pé àwọn maid yìí pé àwọn kan wà nù wọn tó jẹ́ pé Mariam ló mú wọn wá sí palace. Wọ́n láwọn kan wà nù wọn náà tó jẹ́ pé Ashley ló mú wọn wá. Wọ́n ní so ìdílé yìí tó jẹ́ pé Elizabeth ò fi comfortable pẹ̀lú àwọn maid yìí nítorí pé wọ́n feel pé wọ́n ń gbàbọ̀dè fún kábíyèsí allegedly ni o. So wọ́n ní pé bí ó ṣàṣe gbégbèsè nìyẹn, pé òun fẹ́ try láti go through àwọn agency láti hire new maid wá sí inú palace. So ìgbésẹ̀ yẹn ni wọ́n ń gbé right now. So wọ́n dẹ̀ sọ pé ìgbà tí Mariam bẹ̀rẹ̀ sí bá Elizabeth jà, pé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó wà nínú palace, gbogbo àwọn furniture àwọn gbogbo ẹ̀ ló ti kó kúrò, wípé tó ń order new furniture, pé kí ló dé. So wọ́n ní pé kábíyèsí sọ pé àwọn làwọn fún Elizabeth ní authority, àṣẹ láti ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe, pé ọkàn àwọn dẹ̀ balẹ̀ lórí nǹkan tó bá ń ṣe, nítorí wípé kò sí nǹkan tó ṣe tó jẹ́ pé kò dáa. Wọ́n ní kábíyèsí ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn lé, èyí tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Ṣùgbọ́n lọ́wọ́ kan náà, nǹkan tẹ́mi kàn feel ni pé Mariam, gbogbo àwọn nǹkan tó ti ṣe, ire ẹ̀ṣẹ̀ ló ń gbà, nítorí pé tó bá yẹ pé ò lè Queen Naomi kúrò nínú palace pẹ̀lú owú tó ń jẹ ní ìsìn báyìí, Queen Naomi ò bá ti padà wá sínú palace, kábíyèsí ò bá ti fẹ́ Queen Naomi, àbá ti ṣèyàwó wọn, gbogbo yín ẹ̀ bá wà ní ìrẹ́pọ̀, bó tiẹ̀ jẹ́ pé outer palace lẹ́ máa lọ, ṣùgbọ́n owó tó ń jẹ kò jẹ́ kó gbádùn. Ó make sure pé o ò rí anything like pé
ọkọ ẹ̀ Naomi wá àbí wọn ò wá ló fi ní pé kí kábíyèsí fẹ́ Elizabeth wọ sí inú palace. Àtìgbà tí kábíyèsí dẹ̀ ti fẹ́ Elizabeth wọnú palace lógún ti dé sí ẹ̀ because kábíyèsí ò ráyè tiẹ̀ wọn ò ní time fún ẹ mọ́ ó ti yẹ so ìyẹn náà bẹ́ẹ̀. Then Olori Temitope sọ pé gbogbo àwọn ìwà tó wù èrè ẹ̀ṣẹ̀ ló ń jẹ. Àwọn tó mọ̀ ẹ́ tó súnmọ́ ẹ nínú palace nìyẹn wọ́n mọ orí èèyàn tó jẹ́ wọ́n mọ nǹkan tó lè ṣe. So èsì tán fún ẹ yẹn tí ò bá ń ṣe pé wọ́n mọ̀ ẹ́ wọ́n ní fún ẹ lésì bẹ́ẹ̀ wípé èrè ẹ̀ṣẹ̀ ló ń jẹ. Gbogbo náà ló mọ àwọn nǹkan tó ti gbé ṣe. Àwa agbọ́ ni a dẹ̀ máa torchlight sí. Ṣùgbọ́n ìwọ ló mọ nǹkan tó ti gbé ṣe lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ Naomi. So wọ́n ní pé inú kábíyèsí dùn sí gbogbo ìgbésẹ̀ tí Elizabeth ń gbé o. Wọ́n nínú wọn dùn. So ẹ̀yin èèyàn lè gist tèmi ní o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like ọwọ́ yẹn ò ní kàn sàlẹ̀ àpò kòkè lọ́la yẹn a máa lọ. Ẹ ṣé mo dúpẹ́ o èmi ọmọ yín ni o Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.